gbádùn fáyà mi. Ọlọ́run bá. Ó gbádùn fáyà mi. Ṣé pé mo wọ ọbẹ̀ gan? Mo wọ ọmọ rí mọ̀mọ́. Ìwọ náà fẹ́ ya kẹ́nu mọ̀. Ìwọ máa ń ròyìn. Àyà mi ti já. Bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé you are fired, you are this. Èyí làwọn mi ṣe gbìṣì. Mo fún pé bẹ́ẹ̀ ṣe ni wọ́n bá yín lọ́fíìsì ìṣẹ̀lẹ̀ fẹ́ sáàkì mi. Èmi ò ń dáyàn dúró. Èmi ò ń dáyàn dúró, mo máa ń ràn yàn lọ́wọ́ ni. Mo dẹ̀ máa ń dùn yàn mọ́. Irú ẹni tó ń rìn òun náà ni. Gbogbo fáyà mi ò jù báyìí lọ. Mi ò ní fáìlì kan náà fi ń kọ orúkọ èèyàn sí pé wọ́n sáàkì ìrá máa kọ fáìlì pé mo dùn ẹnu ni. Ṣé kìí ṣe pé èmi nìkan kọ́ ni mo ń lu fáyà báyìí? Kọ̀ọ̀kan eléyìí ọkàn ẹ̀ bí mo ṣe ń fáyà olúkálùkù kọ̀ọ̀kan ẹ̀ tí màá ti fi fáyà ẹ̀ díkejì lọ́wọ́ mo gbọ́ òun ni o ṣe. Mo gbọ́dọ̀ máa late lójoojúmọ́ kí lè máa ń lu fáyà báyìí. Tó bá late lọ́la tó fẹ́ sọ di iṣẹ́ àbó gbọ́ torí mi mọ́ tá a ṣe tó fi wá di bàbàrà tó fi di wípé wà tún late lọ́la èèyàn ń fẹ́yìn obìnrin chance èèyàn ń dùn yẹn ná àárín ìṣẹ́jú méjì ó ti fẹ́ máa wọ́n lẹ̀ wà tún late lọ́la àṣẹ bẹ̀rẹ̀ irọ́ o mo níyàwó lé o tó bá late lọ́la máa rán ẹ sí secretary gangan ni o secretary gangan ló máa fàyẹ what's that ká late lọ́la o jọ òun ló gbọ́ yẹn kí yẹn bí ẹ ìlera nìyẹn ṣé mo ti wà ókè. Can you just go? Kò dẹ̀ respect ọ̀gá ẹ̀ kò ṣọ́ra ẹ̀ okay? Kò ṣọ́ra ẹ̀ tó bá disrespect mi ojú gbogbo èèyàn ni màá ṣe wọ ẹ̀ máa fáyà ẹ̀ gangan lójú àwọn èèyàn o gbọ́. Wàá ní àná dípọ̀ ọ̀gá àti fáyà orí náà nílé máa ń sọ̀rọ̀ mọ́. Mọ̀ burúkú lọ́mọ bó tí òkè gan. Ọlọ́sùn kò chíìjì mọ́ mi. Gbogbo effort mi lórí Fẹ́mi bàbá ló ń já sí ẹ̀wọ̀n mi. Ṣé tí ẹmọ kó tó ṣọ̀pù ìjọ mi? Torí kí mo wá fẹjọ́ Fẹ́mi sùn yìí, Fẹ́mi sọ Fẹ́mi pé èmi ń rojọ́ fún ara àta. Wọ́n ń bí ká ṣé mo mi wọ́n jára àta ṣé báwọn náà bí ẹ? Kí máa jọ fún gbogbo èèyàn ní ojú fún gbogbo èèyàn káàkiri. Mọ́mí, ìwé ní ìlú tẹ̀wá yóò dá ẹ máa bọ́ nílé kò pé èmi bẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn. Ìjọ fún mi fẹ́ pa mí. Ok ma, yes ma, ẹ ṣe ma, mo ti gbọ́ ma, ó dà. Gbọ́rọ̀ Fẹ́mi sùn irọ́ ni mo pa ọ́. Fẹ́mi ní mi lára. Àfiṣe lọ̀rọ̀ Fẹ́mi ó ti pọ̀ jù. Torí kí mo dẹ̀ mọ̀ pé ilẹ̀ close mọ̀ Fẹ́mi jù ni mo ṣe ní ìgbà fọ́ọ̀rọ̀ ìlú yìí. Ó ti sú mi. I've had it up to here. Ó ti sú èmi o. Mi lè má bá láìfù mi lọ báyìí náà. Irú marriage ò lélẹ̀. Kókùnrin má tẹ̀lé máa dúró. Kò dé ṣe pé ní kí n ṣe náà ni mo ní mi ṣe. Every time tó bá ti lóyá náà mo dáhùn. Ẹ kí ló tún wá wá kiri ẹjọ́? Ṣó fi ṣe Fẹ́mi ni? Ìyàwó mi ó ṣe gan okú àmọ́mọ́ wa ṣórí lóòótọ́ ìmọ̀ àti Fẹ́mi are close ṣórí nípa ti bíbà
Fẹ́mi ò lè fi yẹn sílẹ̀ o. Mi ní pàrọ̀ fún ẹ. Kò sí nǹkan tí mo ti bá sọ kó tó kí mo dé bíbá. Èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ gan. Bọ́ kò gbọ́ ìgbà tó yá ní kéèké má bá wọn sọ̀rọ̀ mọ́. Kò sí ọ̀nà tí mo ti gbà, kò síbi tí mo ti pè Fẹ́mi sí. Láti try láti convince ẹ pé kó fi sílẹ̀ gbogbo kan tó ṣe pé kò ní èrè. Bọ́ Fẹ́mi ò ní gbọ́. Ọkùnrin ní bídò Fẹ́mi ó háì gan. Kò sí nǹkan tó bá sọ kò ní gbọ́. Kò lè pàyàwó ẹ̀. Ó máa jáde síta náà ni ó máa lọ ṣe ṣìnà ẹ̀. Ìwọ ni màá bẹ̀ kó ní sùúrù. Bọ́ sórí ìyàwó mi, ìkan tó ṣọ́ fún mi jù láyé tí mo lè fi ògùn ẹ̀gbà rí ní ọ̀rọ̀ Fẹ́mi ni pé kò lè ever fẹ́yàwó lé láíláí. Ẹ ṣọ́. Fẹ́mi ò ní agbára di fẹ́yàwó méjì yìí. Kò sí obìnrin tí Fẹ́mi lè pàdé láyé kó jẹ́ pupa bó jẹ́ dúdú even bó kó ga Fẹ́mi ò lè ever fẹ́yàwó méjì. Tí bá pawọ́ fún ẹ mo fi títóbi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí Fẹ́mi ò lè ṣe. Ọlọ́run akọ àwọn ṣe. Ẹ ṣàṣọ pé kò ní fẹ́yàwó mi. Tó bá yẹ kó tiẹ̀ kò lè ṣe. Kí n kún mọ reason tẹ́ ń bá ṣe ń jẹ tẹ́ ń bá tẹ̀ ń jìyà ní marriage kí n mọ reason tẹ́ ń ṣe fún ti. Àti kékeré ló sọ fún mi níyàwó méjì kò lè ṣe láíláí. Auntie, ẹ ti sọ̀rọ̀. No, mo ń dúró de Fẹ́mi ni. Okay, ma. Ìwọ ńkọ́? Mo fẹ́ pa ogun náà nílé ìdá nínú kitchen. Wọ́n rẹ̀ tí bá fẹ́ wọlé lọ sùn lápá yìí. Okay. Àwọn ilẹ̀kùn lé ńkọ́? Má tì wọ́n. Ìwọ Ọlọ́run, báwo ni o ṣe máa ní ọkọ tí wọ́n máa pé ọkọ yẹn tí ò ní gbé fún un? Tọkọ yẹn ò ní gbé fún un. Ṣé bí mo ṣe fẹ́ fàárọ̀ ọjọ́ mi bẹ̀rẹ̀ márèjì lélẹ̀ torí Ọlọ́run báyìí? Ó jẹ́ láti kíchìn sí tó ti tutù síbẹ̀ tí wọlé wá jẹun. Aago mélòó ló fẹ́ wọlé? Aago mélòó? Ọlọ́run máa lè yí bọ̀bọ̀ ẹ̀ lọ́wọ́ padà. This is trouble. So, nǹkan tó ń ṣe láti sọ ní sí ni pé lẹ́yìn ìgbà tí kò wálé for the night nígbà tó wọn wá dé láàárọ̀ ọjọ́ kejì. Kò wà remorseful about it at all. Kò tún wọ́n tètè jí dé láàárọ̀. Nǹkan bíi past 10 lálẹ́ ló tún wá dé. And I'm very sure pọ́dọ̀ obìnrin ló lọ. Tí ó kò kí n ṣiṣẹ́ weekends. Ṣẹ̀rá yìí mi ló dé báyìí. Ìwà tí ọlá ṣe títí tí mo fi kúrò nílẹ̀. Onífẹ́mi tún ara wọlé tó sọdún oúnjẹ ojoojúmọ́ tó ń jẹ. Mo rí ráìsì ńlẹ̀ mo ní kó bá mi ṣe, mo dẹ̀ rí ẹ̀bà ńlẹ̀ mo ní kó bá mi tẹ̀, mo dẹ̀ rí ẹ̀wà ńlẹ̀ mo ní kó sè fún mi, mo rí pé bí pa mí mo dẹ̀ rí pé 2 minutes lọ́pọ̀ sára indomie 2 minutes ló máa tẹ̀gẹ̀ lájẹ kí indomie jiná, mo dẹ̀ sọ́ọ́ di 2 hours mú mi lọ́wọ́ kí ló ṣẹlẹ̀? Ọlá ọkọ̀ máa ń kọ 2 minutes ara indomie ó máa ń take longer than that kó tó jiná ó ti fẹ́ jiná kókó mi ní ẹ̀kọ́ gbẹ̀dí ẹ̀ mú tán. Kí ló sọ fún mi sí? Èmi lọ dé, èmi lọ wọlé. Oh, Bùsọ́lá ọmọ Adégbàyè, èwo ló ṣe? Sísí mi. Lọ́wọ́ mi náà ti pè é òpí kọ̀. Mo ṣe nǹkan gbà ẹ̀ ló máa jẹ́. Afa, ó dẹ̀ ló mọ wà lánàá mo tún rí ẹ̀. Ṣáà pàdé mẹ́lẹ̀ mi. Èmi náà ti ní ìṣe ẹ̀. Ṣé wà lábàá rí àlàbà sí pọ́bẹ̀? I love you too. Kí ló dé ìgbà parí mi? Ó dàbọ̀. Ó lọ máa yó níra. Ó máa yó níra rẹ̀ náà. Wọ́n ta fẹ́ ṣe ìrànà ṣé ó yẹ kó tún ṣe lójú wọn? Ṣé o lè ṣe kí n má rí kí n má fún un gbòòrùn rárá ni? Is it that bad that you even do it to my face? Ṣé ó yẹ kó má ṣe nǹkan báyìí lójú mi? Ó ti ẹ̀ fún mi ní regard àbí respect pé mo jẹ́ ìyàwó ẹ̀ mo wà ń bíbá. Dúró gbogbo náà, ta ni kí respect? Ìwọ ni kí respect? Ta ni kí fún regard? Ìwọ ni kí bí fún regard? Ṣé mi ò deserve respect lọ́wọ́ ẹ̀ ni? Tó wá fẹ́ pe girlfriend ẹ̀ ṣojú ìyàwó ẹ̀ ló yẹ kó ti pè ní. You're a very shameless husband. Olórí burúkú ọkùnrin ló máa wúwà tó wù. Ìyàwó ẹ̀ jókòó, ó dẹ̀ ń bá girlfriend sọ̀rọ̀ lójú ẹ̀.
wọ́n fi kó o respect obìnrin kankan rárá kò sóbìnrin kankan tó jọ ẹ́ lójú nìyẹn tó bá lè respect ìyàwó ẹlẹ́dẹ̀ kò sóbìnrin kankan tó jọ ẹ́ lójú nìyẹn. èmi lórí ibùkún ọkùnrin èmi ní wèrè ọkùnrin àbí kí ló dé ṣùgbọ́n mo ò lọ́rọ̀ tí bẹ́ẹ̀ sọ fún ẹ mo ti kọ́ tí mo kọ́ máa sọ fún ẹ ni pé orí kan máa ṣe fún ẹ ṣòro wúlù tó wà lójú ẹ máa fún ẹ ní àyè táìmù kò fi jiná ara ẹ dẹ̀ dá gan tó máa fi dòwò yí ọ̀la àrísìkìn àti jiná ọwọ́ ìkọ́ ló máa ṣe dájú ẹ tó máa ṣe dájú ẹ rè bàtà yìí ni wàá dẹ̀ tu ẹ lójú wàá rí ìyàwó pé bàbá. By the way, báwo ni sáìtì ẹ ṣe lọ sí? Ẹ sà, ẹ̀ ń ti lọ dáadáa. Mo ti ti bá dé window level. Window level? Bẹ́ẹ̀ni. That's good, that's great. Window level? Bẹ́ẹ̀ni. Inú mi dùn gan-an. Ṣé ìwọ náà wá rí ẹsẹ̀? Torí àsìkò tí nǹkan bá ń jóni lọ́wọ́ báyìí, kéèyàn bá lẹ̀lẹ́ kó fi jóni. Ìwọ náà ọjọ́ náà rí bí àná tí mo sọ fún pé kò rà lẹ́yìn. Káyọ̀ ọkọ̀ sí mi lẹ́nu nígbà yẹn ni ìwọ náà wá wọ̀ sí òun náà ti dé window level tó ṣe sọ yìí. Díẹ̀díẹ̀ tó yẹ máa dé rúfin ni Ọlọ́run tó bẹ̀ bẹ̀rẹ̀ ìgbàdẹ palẹ̀. Wàá ṣe àṣeyọrí. Báwo ni ọkọ ẹ ṣe kò sí wàhálà o? Báwo ṣe kò sí wàhálà? Ó wà sá. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ọpẹ́ ìfọlọ́ gbogbo àdúrà tí mo náà máa ń gbà gbogbo ìgbà nìyẹn kò sígbà tí máa jí báyìí tí bá ti kọ́kọ́ gbàdúrà orí ẹ̀ náà ni máa gbàdúrà àtọkùn ẹ̀ pé nǹkan tó máa yà yìí tó máa tún yín ká Ọlọ́run ní jẹ́ kí n rí nǹkan tó tiẹ̀ máa jẹ́ gbọ́ pé bóyá ẹ̀tì ẹ̀jọ́ ní kọ́lọ́fín pé gbẹ́mí sí omi òótọ́ ara ní kejì kan wá ń parí ìjà láàrin ara yín ẹlẹ́dàá mi ò ní jẹ́ rẹ̀ èṣù bí ènìyàn bí èṣù kò ní yá yín ẹ wá bára yín pẹ́ ẹ bára yín dọjọ́ alẹ́ Ọlọ́run ọba Elédùmarè kò wá ní bá mi ṣí i kúrò ní di ẹ̀kọ́. Dáàdi mi ló wọ́n dúró yẹn ti àdúrà kì í pọ̀ jù àbí tí ò bá tún ní tó ojoojúmọ́ ni wọ́n máa ṣàdúrà yẹn àdúrà yẹn tó máa mú ẹni lágbára Ọlọ́run ọ̀rẹ́ òun kò di ẹ̀rọ lágbára Ọlọ́run ti bọ́ ọmọ tó dá lọ́pọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni. báwo mo ṣe tán sí mo sáré sí òkú màá wá bá ìwọ náà wá bí wá mi tẹ́lẹ̀ bí ẹ̀gbọ́n ẹ bá mi. wá ń bí ọlá èmi ló ń bá wọn yàn ó gbé obìnrin wá ká mi mọ́lé mi sọ ha mo tún wọ stupid àtẹ o tún wá jáde lórí láyé rẹ o sọ fẹ́ mi pé ìwọ ṣe tán kí mi lọ tẹ́ bẹ́ẹ̀dì kí n fọ abọ́ tí wọ́n fi jẹun tí wọ́n ti gbèrè fi jẹun ṣé mo pé òun ní làákàyè ṣàlá ṣé ó ní the name of marriage náà ni mo ṣe di rárá àdábà lójú ẹ̀ torí pé mo ṣàbẹ̀. àǹtí kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé. tí wọ́n lè bá sọ̀rọ̀ wọn kì í sọ̀rọ̀ ajá ló fẹ́ gbóòdù jẹ́ kájá gbó tọ́nà. ó fẹ́ kí n sọ̀rọ̀ ayé tí wàá fún láti sọ̀rọ̀ bí bá sọ̀rọ̀ máa lù ẹ́. máa lù ẹ́. ó lè kó jọ bí mi. máa lù ẹ́. ọ̀rẹ́ pé máa jẹ́ nìyẹn. bàbá ibẹ̀ kò sí problem ẹ̀jẹ̀ kó wà lẹ́yìn. kò ṣáà wà bẹ́ẹ̀ òun ọgbọ́n ní kókó. ìjẹ́ ló gbé. ọ̀rọ̀ owó ìní. bàbá bẹ̀ yá mi. mi mo fẹ́ wà round. kí ló ṣe ń lójú báyìí ẹ bẹ́ẹ̀ kùjà ni. mọ́tò tí mo wọ̀ lánàá èrò kan wà bẹ́ẹ̀ tí wọ́n ní kó san 100 naira wà lóhùn ní 100 naira pé 50 naira lónìí bí kọ́ńdọ́tọ̀ ṣe ní kóun bàjá bó ṣe ní kóun gbà lẹ́sẹ̀ báyìí mo ṣe bà mí lójú nìyẹn. ẹ pẹ̀lẹ́ ṣé ẹ ti lògùn ṣá. bẹ́ẹ̀ni. ẹ tíra láti lògùn sí o ilé ìpọ̀ o. ọ̀rẹ́ ilé ya. ibẹ̀. ọ̀rẹ́ mi. ibẹ̀ ló gbé rẹ̀ ló wà. ibẹ̀ ló wà ó lè bàjẹ́ báyìí sọ ni kó jẹ jẹ o kí nǹkan kan máa yọ ọgbẹ́ o. wọ́n ṣe jẹ́ nìyẹn. kí ni o. bẹ́ẹ̀ ilẹ̀ gbèsè. yá wa àríyìn náà. ara dá ìwòsàn gbọ́. àkóso àlà. ọlọ́mọ àjù ẹ o ọlọ́run mo fi kó o máa sọ fún pé ibi ni mo ṣe ẹ báyìí ọlọ́run ní dùnmọ̀ nígbọ́ èyí tó wọ́ọ̀sì jẹ́ ìrìn máa ṣe fún ẹ lẹ́nu ọlọ́run lẹ́jọ́ ẹ tó máa ń gbọ́ orí yọmí jọ ẹ gbà mí sọ fún ẹ jẹ́ kọjá. èyí
yé mi. Ṣókò nílé báyìí. Ṣókò nílé. Ọlọ́run má jẹ́ kí o ṣe yẹn láàárọ̀ ọjọ́. Ayé mi. Bímbọ́, kí ló ṣe? Ọlá ni, ẹ wo gbogbo ojú mi. Ẹ wo gbogbo ojú mi. Ṣé wọ́n fẹ́ pa mi ni? Ṣé wọ́n fẹ́ kọ́ mi léegun ni? Ṣé pé ọlá ló ṣe é báyìí? Kò ṣẹ̀ṣẹ̀ máa nà mí o. Mi kò kí ń sọ fún yín ni o, kò ṣẹ̀ṣẹ̀ máa nà mí o. Àmọ́ ilé mi ì ṣe mọ́ pátápátá, mi tẹ̀ ṣe mọ́ rárá ni. Bí ọmọ tó yẹ pé máa ń ṣe bẹ́ẹ̀ tí ò lè jẹ kọkọtọ yẹn ló wá ṣe é báyìí àbí? Ọlá fẹ́ pọmọ fún mi àbí? Wo Ọlọ́run ò ní fún wo ó yá gbẹ́rù ẹ̀ kó wọlé. Wọlé. Àbí gbogbo nọ́ọ̀sẹ̀sì eléyìí tí ojú kan ẹ̀pà ojú kan èrè ọkùnrin pa ọkùnrin olóògùn pa ara nù òun ó padà síbẹ̀ mọ́ ó lọ síbẹ̀ mọ́ rárá. lẹ́mi tí mo rò pé Fẹ́mi máa jẹ́ ìdùnnú fún mi àṣemọ̀ tó ara mi jẹun Fẹ́mi wá wọ́ọ̀sì jù Ọlá lọ bẹ́ẹ̀ ni ṣèbí Ọlá kan máa ń nà mí Fẹ́mi ó lè bá obìnrin sùn lójú wọn wọ́n fi ṣe Fẹ́mi ni ẹ̀wọ́ kò tẹ̀ sí wàhálà ń bẹ̀ tèmi tí mo wò pé mo rọ́kọ fẹ́ ṣe wá fẹ́ gbọ́ I'm very certain pé 90% of àwọn ọmọ tó wà lọ́fíìsì Fẹ́mi ló ti bá sùn tán torí anytime tí máa lọ sọ́fíìsì ẹ̀hún náà báyìí máa bá obìnrin kan lórí ẹsẹ̀ ẹ̀yìn. ìwọ́n jọ wípé ọmọ ọ̀dọ̀ tó ní ilé ìyẹn náà ṣe ìgbìyànjú. Nàìjíríà kò ní lè dọ́dọ̀ Nàìjíríà tó mọ̀ kí yẹn gbẹ̀sìn tiẹ̀ ó dẹ̀ máa ń borí látòkè délẹ̀ ni òun náà dẹ̀ mọ̀ pọ́nmọ yẹn gbẹ̀ so òun kò ní gbèsè ara rẹ̀ kọjá mọ́ṣáláṣí. ọ̀rẹ́ mi mo ń try o wẹ́ẹ̀dọ̀ mà mo ń try gidi gan-an ni èmi tipẹ́tipẹ́ mo ti lọ mo máa work out of that marriage ni. kí ni wọ́n fẹ́ ṣe mi tó bẹ́ẹ̀ ẹ mọ̀ pé màmá kà fún mi ni ṣé bí nǹkan tí mo rí náà rè tí mo fi kúrò lọ́dọ̀ Ọlá kí n tí wọ́n tún kọrí ẹ̀mí báyìí kí n tún kúrò lọ́dọ̀ Fẹ́mi tí bá tún lọ bómi kí ni mo mọ̀ tí mo fẹ́ rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ kà fóbìnrin ni ẹni mọ̀ pé relationship èmi àtọ́lọ́ yàtọ̀ sí tèmi àti Fẹ́mi mi àti Fẹ́mi sí àti lọ́mọ ọmọ ti wà ń rìn wá ọjà tó mú bá dẹ̀ ti wù ọkọ̀ ti wù. nonsense ni kò make any sense báyọ̀ wọn kọ́ Táyọ̀ kò ń ṣe nonsense Bímbọ́ is right kọ́ ló ní gan kí mi náà di single mother even ìgbà tí ò wálé gan tó yẹ kí n ti move on life mi mo jáde until tí kọ́dúrì travel tí ò béèrè bọ́mọ́ ṣe ń jẹ àbí bá ṣe ń live bóyá ń sanwó lé so we just have to move on. Babe tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń sọ yìí àgbẹ̀ ṣe ń describe ẹ̀ yìí bẹ́ẹ̀ ni marriage ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan ṣe rí èmi o I'd rather remain single. Kí ni? Táyọ̀ it's easier said than done orúkọ tí màrín tí wọn náà bá wò bẹ̀ wá mọ bó ṣe rí nonsense ni kíní kan àwọn kọ́kọ́ wà níyàn máa go through tí ò ní lè sọ wọn náà máa go through that phase it's a phase of life àjọ máa go through ẹ̀ papọ̀ ni àbí. èmi o I'd rather remain single. No I can't do this. kí ló ṣẹlẹ̀.
ló ṣe yín o? You sick. No, sorry, you're paying. She is not out there at some theatre. You know, she was not got that son. Don't be pé kí ló ṣe mí. Oh, bàbá yẹn bú mi látàrí bàbá yẹn pè mí ló ṣiṣẹ́ orúkọ. Wọ́n bí pé kí ló ṣe mí. Kí gò ni? Ẹ má bínú. Wá mi. Orin wa. Ìwà ẹ̀ ò dá. Orí ké mú kò ké ò lè lọ. Ṣé ẹ kò lọ? Ṣé kò ẹ kò kọ́ tó mi? Díkò ẹ kò bẹ̀rù pé kí n pẹ̀lẹ́ kí n má bínú kó má bẹ́ sí mi. Gbogbo mi fẹ́ ní ṣe fẹ́ mi láṣẹ wà gbogbo. Ṣé ní ilé tí ò tó mi? Ṣé lóhùn? Díkò ẹ kí ló kọ́ tó mi wá ní kí n má bínú wáyé padà. Mú wọn ló dáná. Ń gbàdúrà fún yàn. Àdúrà ṣe wọn ni. No. This is not happening. Kí ló dé? Bimbo, please tell me this is you. Kí ló ṣe now? This is not the you I know now. Why are you taking this now? Kí ló ti máa gbá mi bó ṣe tọ́wọ́ ọkùnrin yìí now? All because of marriage. Kí ló ṣẹlẹ̀ gangan? No, tell me. What is wrong with you? Because ìgbà tó àwọn tí mo gbọ́, you are not like this. Mo mọ dáadáa, o kì í gbá rubbish, o kì í gbá shit. How could you be taking this from a man? For what now? Ọjọ́ breaking. Ojú kò síbẹ̀, èèyàn tún tẹ ẹ́ ní àwọn. A lọ síta, a gbé ṣe iṣẹ́ obìnrin. O tún máa gbá sílé fún ẹ náà. O tún ṣe kọ́kọ́ lórí ẹ̀. O tún wá mú ẹ, o wá fún ẹ ní CD. Àti that is not enough. O wá pè, o pè jókòó bá sọ̀rọ̀, o wá work out on you. What? No. Kò sọ́jọ́ ìlànà ìṣẹ̀lẹ̀ ẹ̀. Bàbá ẹ̀ máa ní God gan o. No. O take shit. When they work. Jọ babe, tó bá ti délé, pé o pè jókòó, tó kò fẹ́ bá sọ̀rọ̀. Tó bá ṣe any rubbish, àti tó bá try any fucking rubbish. Bá ní wá ìgò. Tó bá wá ìgò, bá ní wá ìgò ṣímáṣí náà. Ṣé ní tó ti ní ìkú yẹn? Bá ní fọwọ́ ẹ̀ láyé ẹ̀ lórí. Ayọ̀ kúrú ni. Kẹ́ni. Táyọ̀, ìwọ bá máa ní ká pẹ́pẹ́ ń gbèjà ẹ̀yìn mọ̀. Kí ló dé? Irú advice wo ló ń fún Bímbọ́ yẹn? Ọ̀rẹ́ mi, ìwọ ni mo ní bá sọ̀rọ̀. Piece of advice tẹ́mi fẹ́ fún ẹ ní pé má jẹ́ kí bọ̀dà Fẹ́mi súnmọ́ ẹ mọ́. Má jẹ́ kán súnmọ́ ẹ mọ́. Ibò tó bá wá mú lókùnkúndùn pé àwọn máa ṣe é ní dandan. Jẹ́ kán lo rọ́bà ìdáàbòbò. Torí àlàáfíà ti ẹni o. Àti ìjọ táláyé ti dáyé láti mọ̀ pọ́kùnrin máa ń ṣe é. Tádẹ̀ ti gbà bẹ́ẹ̀ tó dẹ̀ ti jẹ́ kádàrá wa. Pọ̀ kò sí nǹkan tá máa ṣe sí. STD tá à ń sọ̀rọ̀ pa èyí. Ìmí ìtúndò ojú HIV lè yọ o. Tó ti gbọ́ ọ̀rẹ́ mi, jọ àlàáfíà àtàlàáfíà àwọn ọmọ ní irú àwa yìí là ń jáde òjò torí Ọlọ́run. Ṣé gbọ́ ọ̀rẹ́ mi? Kí ló sọ lẹ́nu náà? Ṣé náà ló sọ lẹ́nu yẹn ni? Ọ̀ṣẹ́ púpọ̀ kò dẹ̀ rí kọ́ọ̀dì kan tó sọ ẹ̀ wá gbé sí ti ààrẹ wọ́n mọ̀ bí ọ̀rọ̀ tó sọ bí ó make sense. Ẹjọ́ torí Ọlọ́run tẹ̀tẹ̀ bèèrè lọ́wọ́ yín. Fúlàmì ìpariwo mọ́, mo fẹ́ bèèrè lọ́wọ́ yín ni. Ẹjọ́ nínú government àti ọkùnrin ta ló dánú àwọn méjèèjì? Táwọn olóṣèlú wa bá wá tó bá sọ pé wọ́n fẹ́ dìbò àwọn fẹ́ kí kádìbò fún tó bá dìbò fún tó bá wá ṣe 4 years tó jẹ́ 1 tenure tí wọ́n ṣe dáadáa a máa lé wọn dànù. Tọkùnrin bá wá nìyẹn o ọkùnrin ó máa wá àwa ọmọ ẹ àtobìnrin àtòsí ẹ abẹ́ ẹ ṣe àwa dé ìṣẹ́ fún like 8 years or thereabout that is double tenure. Wà ní ṣe dáadáa àwa wò pé àwọn kàṣàkáfì àwọn yẹn lẹ̀ tàbí ìjọba ní ìsìlámù yẹ kí ló pa because títí wọn lọ́jọ́ kò sí lè wa àpè wọn náà ọmọ wa léwo ọmọ wa bọ́ wa nílé bàbá wa tìyá wa wọn náà fẹ́ mari wa tó bá mari wa yẹn wọn á fọdùkà sí wa lọ́wọ́ àwọn lè cheat ìwọ lè cheat ṣọlá ní méjì ni no ṣọ make sense ni ẹ wá sọ pé kíní kan wọn kò lè work o kò lè work. Mo understand ẹ̀yin méjì mo dẹ̀ mọ̀ pé tèmi náà lè ṣe wọ́n ní tó bá kọ wájú sí ẹ̀kọ́ta tó bá kẹ́yìn sí ẹ̀kọ́ta tó bá tí wọ́n nìkan kó tó ra rẹ̀ pa ẹ̀ láti ṣe mi náà ni mo láti mọ̀ àti ṣe ara mi kò sí wàhálà àmọ́ I think I want to buy the best advice. My sister ìtakùtà ló táyé o. Ó mọ́ta rárá o. Ọ̀rọ̀ yìí ti di. Kí ló dé báyìí? Àwọn máa mọ̀ bẹ́ẹ̀ máa fọ̀rọ̀ lọ. Àrọ̀ rẹ̀ ló ń ta. Kò fọ́bọ̀ pẹ̀lú iṣẹ́. Kò fọ́bọ̀ pẹ̀lú Bímbọ́ wọ́n ló ń ṣe báyìí náà dáhùn. Kí lélẹ̀? Kí ló jọ? Wọn náà ló yá mi lẹ́nu pé kí ló ṣe lọ́wọ́ ẹ̀. Bímbọ́. Yes.
Condom. Yes. Lọ́wọ́ ìyàwó ilé. Kí ló ṣẹlẹ̀? Kí ló fi ṣe? Ta ló fẹ́ lò? Ìwọ náà ni. Èmi á lo condom fún ìyàwó tèmi. Mo fẹ́ báyàwó mi lájọṣepọ̀ kí n máa lo condom nítorí kí ni? Kí ló fà? Sọ fún mi kí ló fà? Mo gbé gbọ́ngàn sẹ́gbẹ̀ẹ́ kan dá mi ló ń darí. Kí ló ṣẹlẹ̀? Kí ni túmọ̀ gbélé tó ń ṣe? Kí ni gbogbo rádàdà iná? Màá fẹ́ bá ìyàwó mi ní àjọṣepọ̀, màá máa lò lágídí. Kí ló dé? What is this? Ní no condom, no sex, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé nǹkan ò ṣe é? Mo fẹ́ mi jẹ́ kí n sọ fún ẹ, mi lè wá para mi o. Mi lè wá para mi torí mo lọ́kọ. Kí ló ṣẹlẹ̀? You got me infected. Mi ò sọ̀rọ̀, mo tún lọ treat ara mi. Mo dẹ̀ sọ pé mo ní dọ́kítọ̀ ni kò wá treat ara ẹ̀. O refuse láti lọ bá dọ́kítọ̀ yẹn. Nísìnyí owó ló fẹ́ ṣe. Mo dẹ̀ ní kó gba condom mo ló fẹ́. You don't want to be treated, you don't want to use condom. You want to do it like that so that what will infect me again? Ṣó fẹ́ pa mí ni? Bímbọ́, that is okay. So ti yẹ ẹsẹ̀, mo ti treat ara mi. O ò dẹ̀ lè mọ̀ mo ṣe treat ẹ̀, o ò lè mọ̀. Fẹ́mi. Kò lè yẹ ẹ́. Ìwọ ti treat ara ẹ̀. Ṣé wàhálà? Mo ti gbọ́, èmi náà ń bẹ̀jì. O ti treat ara ẹ̀ mo ti gbà. Àmọ́, in this house, no condom, no sex. Good night. Bímbọ́, so hard. Bímbọ́. Bímbọ́, tí o bá ṣe wípé bó ṣe ṣe mí lálẹ́ yìí pẹ̀lú gbogbo bára mi ṣe ń dùn ni ó yẹ kí n mọ̀ owó fúnra ẹ̀ mọ̀ kí n mọ̀ tí mo lè ṣe ìwọ fúnra ẹ̀ mọ̀ nǹkan tí màá ṣe. Èmi àti ẹ nínú ilé yìí àbí kò sí wa Bímbọ́ èmi ló ń jíwò Bímbọ́ èmi ló ń jíwò pé wèrè ń pariwo àbí kò sí wàhálà ó jẹ́ bó ṣe jẹ́ ní no problem ó tún jí mi wò Bímbọ́ èmi ló ń gbé wò àbí ó wò bóyá máa jáde lọ mi ò lè jáde ohun tó wà lára mi ò lè kó fòfin mi lẹ̀ àfi kí n dà síbi kan àbí èmi ló ń yọ̀wò àbí tí n bá dalẹ̀ mi ò lè jáde ó tún yọ mi kò sí wàhálà ṣé bí kọ́ńdọ̀mù ni bí kọ́ńdọ̀mù bá dàlú ńkọ́ tí kọ́ńdọ̀mù bá dàlú ńkọ́. Ẹ má bínú pé ẹ̀ka tó wà mú ṣe nǹkan nìyẹn. Mo mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti fẹ́ rí ọtí pẹ́ torí bí ṣe wà yí àgbàlagbà ní mi o gbàgbé pé mo yọkùn mo kàn ní small stature ni sórí ọ̀gá wa tó wà nílé yìí ó kọ̀ gùn ní mi ìṣẹ́gbẹ́ o ọlọ́run kan sọ pé kó lówó ni mi ìṣẹ́gbẹ́ rárá àmọ́ mo kò rí pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé yìí kí ló ń ṣẹlẹ̀ gan. Kí lẹ rí fẹsẹ̀ bẹ̀rẹ̀? ó ṣe torí ìgbà míì tíyàwó ọ̀gá bá máa jáde báyìí ojú wọn máa lé ní. bí ẹni tí táìsì náà pa wọ́n wò pé kí n ṣe béèrè lọ́wọ́ ẹ wípé kí ló ṣẹlẹ̀ torí pé inú ilé ní ìwọ wà ẹnu géètì lèmi wà. nǹkan kan ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. àwọn fẹ́ ṣe wedding ṣe wá di pé ká máa lè ju kòkòkò ṣé wọn ò tí ì ṣègbéyàwó kan tó fẹ́ ra wọn lé ni. ókè o ọ̀gá àti àwọn fẹ́ tó àwọn gbé ni tún mi gbé lọ́fẹ́ ṣe. wọ́n fẹ́ ṣe tún mi gbé kò tí ì tó náà káwọn máa lejú kiri. nínú ìdáhùn tí mò ń sọ fún yín kò yẹ kẹ́ ti mọ̀ pé irọ́ ni mò ń pa nígbà tó yẹ pé ọ̀rọ̀ tí ò ní làákàyè lẹ́ ń béèrè lọ́wọ́ mi ẹ pè mí jáde ẹ wá ń béèrè lọ́wọ́ mi pé kí lọ̀gá ń ṣe nílé ṣé òbí èmi jẹ́ àwọn ọmọ ọ̀dọ́ tó máa fọ̀rọ̀ wá lẹ́nu wò àbí tó máa fún lówó tó máa sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé fún wọn ni láyéláyé yín tẹ máa fi kú ẹ má ẹ bá pè mí kẹ́ béèrè lọ́wọ́ mi pé kí ló ń ṣẹlẹ̀ nílé mọ́ ẹ bá fẹ́ béèrè anything ẹ ṣáà mọ̀ ọ̀gá ẹ dẹ̀ mọ̀ ìyàwó wọn ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe tí lọ́ọ̀yà bí àgé mọ́ṣáláṣí. ọmọ ìwọ mi wọn ò wọ mi báyìí lé lájọ mo ti délé ayé. Lọ gbárù mi. Bẹ́ẹ̀ni sọ. Kí ló rí bẹ́ẹ̀? Mo rí wọ́lẹ̀tì nílẹ̀ ìyàmúdà mo sì bẹ̀rẹ̀ ojú àdúrà mi. Orí grand ọ́fíìsì. Oṣù ṣé mo nù ẹ́ rí ṣá? Mi ò nù ẹ́ rí. Mi ò náwó rí. Mi ì fọwọ́ kàn ẹ́ rí. Mi ì lá ẹ rí. Sọ́rí mi ò mẹ́ náà rí náà ni. Náà kì í ṣe mi ìgbọ́n ẹ rí o. Kí ni nǹkan tí wọ́n rò wípé ó fà tí mi ò fi
gbọ́n ẹ rí o kí ló rò ó fà á tí mi ò fi nà ẹ rí. tó pé mo ṣe ayé náà. ó ń ṣẹ̀ mí gan mo kàn máa ń fojú fo ni o àbọ̀gbọ́ ó ti wá tó gẹ́ẹ́ báyìí ṣé tẹ̀ tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ lọ gbálẹ̀ ló gbálẹ̀. ẹ jọ̀ọ́ tó bá ṣàyẹn dáríjì mi. mi ò lè dáríjì ẹ mi ò lè dáríjì ẹ lẹ́nìí wọ́n ní téèyàn ò bá fi béèyàn ṣe tó wọn ẹni tó súnmọ́ aráàta ò ní lérí téèyàn ò bá fi bó ṣe tó kan ẹni tó súnmọ́ aráàta ò ní rí ni sá. ìjẹ́ bá ṣàyẹn dáríjì mi. ibi ni màá ti wá dáríjì ẹ lọ́run jẹ́ dáríjì ẹ lórí tíà máa dáríjì ẹ kódà mi lè dáríjì ẹ lórí fúnni tó máa gbà mí tán yìí màá wá dáríjì ẹ lórí tó máa ká mi kò láyé ìdé mo ní òdìdé kò sí tí àwọn mi wà ní tàbí ò séèyàn lé kí ló dín mi ò lè gòkè a lè yẹ̀wò bóyá tí ẹ ń gbóná. ẹni mẹ́rin ló wọ sálọ ṣé kan náà ni wá ṣé wọ́n lo lélẹ́yìí máa ń lu aṣọ yìí mọ́ o ó ń bàṣírí ẹwà ẹ o olóògbé gbogbo ẹ̀ báyìí ní ìmọ̀ kúnkún tó yìí. mi ṣe ta iná rọjí mi lọ ṣe ta iná rọjí mi lọ ṣe ta iná rọjí mi. wọ́n bí ta ló dé ní ìfẹ́lẹ́. gbogbo bí òbí tó ń bá ṣe ọdún kan ṣe tó bá lè tètè ṣe ìsìnkà tó máa ṣe máa dìnnira fún ẹni oore ló máa dúpẹ́ lọ́wọ́ mi níta wàá máa kúnlẹ̀ kí mi ni ọ̀dùnkà tó bá fi yíyà kó káì ìrọ̀. mi lọ ṣe ká iná lọ jí mi lọ ṣe ká iná lọ jí mi. Ayé mi padà wò ó tóbi ní ọwọ́ àbọ̀kọ̀ kò sí ìgbàgbé tóbi ní ọwọ́ àbọ̀kọ̀. Bó ṣe dá mi sílé ayé ìwọ lọ́rọ̀ bá ìwọ nìkan ló yé bí kò ṣòro tó máa gbà mí kalẹ̀ káàsì mo tún wá rí iṣẹ́ síbí báyìí. Mo rò pé mo ti débi tí ọ̀pọ̀ ìyá mi ti máa tán. Àṣé kò ní lọ́ọ̀sì. Ọkọ ọ̀gá tí wọ́n fi ti pa bá mi lò pọ̀. Ọgbà ìbálẹ̀ mi. Tí wọ́n ṣe sọ fún ìyàwó ọ̀gá sí. Wọ́n sọ pé mo dalẹ̀ wọ́n rú. Mi ò lè fèsì ọ̀gá mọ́, mi ò lè fèsì ọ́. Ọkùn fẹ́ mi, ìkan tó ṣe fún mi yìí, wallahi tallahi summa billahi, iná máa kọ́ ní ti yín. Títí tá bá rọ ọkọ̀ orí tí bá yẹn ní rú rẹ bẹ́ẹ̀ mọ́. Mo gbádùn ẹ God seriously ọmọ ni ẹ mo gbádùn ẹ jù ipò tí ẹ múra kó lọ ìgàn ó ń dùn mí ó ti yà ń kọjú lọ náà nìyẹn mo lè fún ẹ o kánúbí àbí last week tí mo ṣẹ̀dé láti London ni màá wà náà gidi wà fún ẹ tó ti yẹ but mo mọ̀ pé owó ò lè ju bí 2,500-3,000 lọ. O lè ju bẹ́ẹ̀ lọ lẹ́fù ẹ̀ ju bẹ́ẹ̀ lọ bọ̀ máa fún ẹ ní 20,000 I'll give you 20K. mi ní ìdánwò kí ìpè ìgbéyàwó ẹ̀ tó bá dédé kan fún. kí ni ìlú múra dáadáa àwọn mìíní ìrí tó rí mi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo gbẹ o rò pé mo yìí ń sáàṣì káàkiri àdúgbò ni àbí mo yìí ń wọ́mọ èmi ti má rí mo dẹ̀ ti bímọ. n ò kó ti má rí torí ẹ̀ mo ṣe ní tó bá délé kó kówó yẹn fún ìyàwó rẹ̀.
Swala, no problem. Báwo mo ṣe lè padà rí ẹ? Tó bá fẹ́ rí ẹ ṣọ́ọ̀bù fún mi ní nọ́mbà rẹ̀ ó yẹ kí n ti gbà látò. Mi lè dàbí fún nọ́mbà tó bá wù mí láti rí ẹ tí mo wish láti rí ẹ. Ẹ wo kíní tó tóbi bí wọ́n kàn kan sóhun. Ṣé mi ló sọ gbélé ìfún? Àwọn ìríra dúdú bá ń sọ̀rọ̀ kẹ́yìn. Ṣé màmá kí bó ṣe ríre pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu ẹ̀? Ṣé máa gbé ẹ wá ni? Mo gbé ẹ wọlé òwúwà pé bó ṣe rí lélẹ̀. Ìwọ tó rí tóńtó tí mo gbé ẹ dé lórí bẹ́ẹ̀dì tó dẹ̀ gùn jù mí lọ. Wá yá ń sìn wá sọ̀rọ̀ orí burúkú sí mi. Kò sí wàhálà o, owó ẹ̀ láyé ara ẹ̀ o ní problem. Gbogbo ìgbò lórí kí n dáwọ́ padà no problem, má wà lápò mi. Owó yẹn màá tún fi gbẹ́ lómi. Lọ́wọ́ ti gba mọ́ọ̀dù mi jẹ́, mo lè ní láti tún mọ́ọ̀dù mi ṣe, màá tún lọ fi gbé ẹlòmíì ní pẹ̀lú owó yẹn. Kémi lọ fún ìyàwó tèmi lówó ńlẹ̀. Mo ti ẹ̀dùn fún mi lọ́pọ̀túnítì mi bóyá sọ̀rọ̀ yẹn gan ti gba mọ́ọ̀dù mi jẹ́, mo lè máa wọ́ ọmọ mi máa fi túnra mi nù. Ìjọ jẹ́ pé mánéjà. Came no lodge complaint in the police station. For what? Ṣojú ọmọdé ni àbí rádaràda wo ló sọ? Ẹ ṣé mo lẹ́ranko ni? Ẹ̀yàwó ni mo fi wénú ẹranko. Ṣé mo ní túùlù ni àbí ajá? Tó fi ní pé ṣe bí èèyàn ni. Mo dé táìdé, o welcome me, o ní báwo ni bí iṣẹ́ ṣe rí, o ń bá mi sọ rádaràda. Please, I'm not in good mood, okay? You're not in good mood. Ló pàtàkà! Báwo ni Fẹ́mi ṣe ń ṣe báyìí gbà? Fẹ́mi! Fẹ́mi! Fẹ́mi, má pè yàn wá rárá. I'm not in the mood for all of this tonight. Mo sọ fún ẹ pé o mọ́ ń lọ. Àmọ́ ibi tó lọ kò dé kó tó lọ. O ò tiẹ̀ bọ́sà rẹ̀ ń pa rárá. Wọ́n máa stress ara ẹ̀ púpọ̀ jù lórí àwọn nǹkan báyìí. Ọmọ tó ń sọ̀rọ̀ ń pa òkè ń ṣe ọmọdé adult ni. O ò lè máa wá wá àwọn ọmọ yẹn wọ́n ṣe trust. Wọ́n á fi wọ́n kó fún ara ẹ̀ gan kó pè pé ibi báyìí lòun lọ àbóhùn òní sílé àbí nǹkan bàbá ẹ̀ ló máa ṣẹlẹ̀. Ó ṣe máa kàn déédéé lọ tá ò ní mọ ibi tó lọ. Nígbà tó ń ṣọmọdé àti pé nígbà tó tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ yẹn gangan mi ò tiẹ̀ sí ní múdù rárá múdù mi ò dára rárá láti ẹ̀ ti gbọ́ nǹkan tó ń sọ mi ò wá òkè àtọ́. Wọ́n máa wọ̀ ló ń ṣẹ́jú ẹ̀. O rò pé ká ní wọn ti pè mí kán sọ fún mi kí wọ́n ti rọ́mọ yẹn ni. O rò pé màmá bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí. Àwọn gbogbo tẹ̀lé sí lórí bẹ́ẹ̀dì ni àmì èjò ní síbí báyìí. A ti máa police station báyìí. Àmọ́ máa kọ statement ni láàárọ̀ ọmọ. You see what I'm saying? Wọ́n ti pè wọ́n pé wọ́n ti rí ọmọ kí lórí tọ́mọ ò lè pè wá pé ibi báyìí ló wà. It's not making sense. A ní láti máa stress ara wa lórí àwọn ọmọ tí wọn ò fẹ́ wúlò tó wọn fẹ́ wà òkè. And the police station tó sọ̀rọ̀ ń pa yẹn sìn mí ní tẹ̀lé ẹ̀ torí wọn ká máa lọ yẹ iye ara wa lọ́rùn ni which is not good enough. Baby. Ìmílẹ̀ jàre tí ó bá ń ṣe òfin tó di ọkọ àti ìyàwó pọ̀ tí Bible àti Quran sọ pé kéèyàn má fohùn dun ọkọ ni. Ṣé o kí màá dẹ̀ lóhùn lálẹ́ yìí? Èmi náà bá fi ṣe fún. Á dáa fún àwọn èèyàn. Á dẹ̀ dáa fún Bíbélì tó sọ bẹ́ẹ̀. Ó tí mo dẹ̀ láìkì inú Bible àti Quran jù ni pé ìwọ kò gbọ́dọ̀ fi oorun dun ọkọ rẹ. Ó tán. Fẹ́mi, má wọrí má yọ má jọlá gbogbo nǹkan tó fẹ́ jọlá. Kò sí wàhálà pé Fẹ́mi náà wà múdù ní ọjọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ìjà gbé yẹn lẹ̀ má máa bú mi kó tó di pa àṣẹ kínní. Wàhálà ẹ̀. Ìwọ̀n náà ló bí ìwọ ìyá ìbàjẹ́. Kí ni? Kò sí ọ̀rọ̀. Kí ló ṣe? Kò sí. Kí ló dé? Fẹ́mi kí ló tó ń wo bà? Kí ló ṣe? Kí ni? Kí ló dé? Mo gbéra ni. Mo rántí kankan. Fóònù mi là
phone. My phone. Kí ló wá fóònù òṣìkiri fún Fẹ́mi? Mo dáràn. Fẹ́mi. Ó tútù lórí ẹ̀ lòkulò lé ní Fẹ́mi. Ó tútù lórí ẹ̀ lòkulò. Ṣé o tẹ̀ kí n consider mi pé ìyàwó mi màmá dúró dé mi lálẹ́ ọjọ́ kan? Tètè mi mo dé dúró. You put me in the mood and now you're saying you're not doing anymore. Fẹ́mi. Mo dé máa ń fọ̀rọ̀ ìkọrin sí ẹ létí. Mo ti tíbi ẹ̀tọ́ ò ní gbọ́. Ó ti wá ṣẹlẹ̀ tó sojú ẹ̀ tí wá dá. Ó ti sùn. Ní bọ́rọ̀ tó ẹ jẹ́, ó ti sùn. Ọjọ́ karùn-ún rẹ̀. 5 days tí kinní yóò ti gbérí. Kinní mi ò gbérí inú ilé, kò gbérí níta. Kódà mo lọ sí hospital, kò sí nǹkan kan tó ń ṣe sí. Ọjọ́ karùn-ún rẹ̀. Kí ni mo fẹ́ ṣe? Ṣé báyìí mo ṣe máa wà nínú? Please now, what can we do? Please. Sorry. Mo ní èèyàn kan lọ́wọ́. Ẹni ẹ máa ń pọwọ́ dà ní o. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé màá fún ẹ ládírẹ́sì ẹni ẹ̀. So wàá lọ fún ara ẹ. Then ó possible wọ́n lè wá solution sí ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀. Wọ́n máa bá ẹ sọ every time but you won't listen. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ ní pé ònìkan ló wà eccentric. Òun ló ti ṣẹlẹ̀ sẹ́ǹsì. Ojú ẹ̀ ti dá. Mo kí olórí àwọn apàtẹ́pàtẹ́ mú kẹ́yìn àgbà ṣàkóṣàkó ọjà ẹni aṣọ àfùsíwọ̀ kúkú tẹrin òsíwọ̀ fẹ́fàn ọ̀sán kan òru kan wọ́n pẹyọ olúgbólé ọlọ́fin àdìdò wọ́n pariwo rò ń balẹ̀ ikú ọ̀sására dìrò gbọ̀gbọ̀rọ̀ tẹ́ iná fi ń sọ̀rọ̀ mẹ́sì eléégún. ẹ̀yin àgbà tí ń bẹ bí a ti fi gba okùn rọ̀gùn tí ń bẹ lóde ẹ̀fún tótó tí ń bẹ ní mẹ̀sí àkúkúrí tí ń bẹ mọ̀rin àgbàdà tí ń bẹ ń di iroko ńdẹ ta oríta mẹ́ta àgbà sálá. tí ń bẹ bí a ti fi gba okùn rọ̀gùn pupa láyé funfun láyé ǹjẹ́ ní jẹ́ kí ọ gbé mi. Wọ́n pín ó ti gún kíkọjá owé ó ti bá yàláyà rẹ̀ lájọṣepọ̀. Àwọn tó ju ìyá tó bí ọlọ́mọ tó tún lè ju ìyá tó bí yàláyà rẹ̀ ó ti bá alájọṣepọ̀ tó ń wá àwọn ọmọdé tó mọ̀. Yàláyà ohun tẹ́ ń sọ yóò yé mi. Ó báyàn tó ju ọlájọṣepọ̀ tó mọ̀ ìwọ ọmọdé ló wá. Bẹ́ẹ̀ ni má kọ hà kankan mọ́. Ẹ wo ẹ jẹ́ kí n sọ bí tí ọ̀rọ̀ wà. Mi ò lè farapamọ́ fún yín mọ́ torí wọ́n ní òkú kì í farapamọ́ fún ẹni tó fẹ́ wẹ̀. Ọ̀kárí ọmọ àgbà. Àwọn tí mò ń bá lájọṣepọ̀ wọ́n pọ̀ lóòótọ́. Wọ́n pọ̀. Mi ò lè mọ ẹ̀ tí ẹ̀ ń sọ yìí nínú wọn. Ẹ bá mi béèrè kí n mọ ẹ̀ tẹ́ ń sọ nínú wọn kí lè mọ gbèsè tí máa gbé. Ẹ jọ. Ọ̀rọ̀ wa ló níbi àgbékà. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ń bẹ́ẹ̀ di rẹ̀ rí. Tó sì níyàwó. Mo níyàwó. Ẹlẹ́dàá rẹ bọ́ sí sórí ìyàwó rẹ ló lọ bá ń lé báyìí tó ṣàlàyé gbogbo bí kú ṣe kú tọ́bẹ̀bẹ̀ bó ṣe ṣe gbogbo àti ṣe yóò ṣàlàyé rẹ̀ fún tó bá ti wá láti ọkàn rẹ̀ ní wàá bọ́ gbẹ́bọ tó bá ti gbẹ́bọ yìí ọ̀rọ̀ rẹ ti dayọ̀ padà àwọn ẹ̀yà ó yọ́nú sí ọ arógbá aṣọ má balẹ̀ ó di dandan kan yọ́nú sí ọ tá a bá ti bẹ̀ wọ́n ọ̀rọ̀ rẹ ó padà dayọ̀. Kí ni tí mo gbélé tẹ̀sán láti kì í ṣe pé ẹ̀mọ ìyàwó mi rí tí màá sọ pé ẹ fẹ́ fi dá sẹ̀ríà fún mi báwo ni mo ṣe máa sọ fún ìyàwó mi kó wá síbí kó wá gbẹ́bọ̀ Bímbọ́ kí Bímbọ́ wá gbẹ́bọ̀ kò lè gbé o. lẹ́yìn bá ti lè já lọ́rùn ọ̀pẹ ilẹ̀ níbọ̀ o àbújá kankan ò sí níbẹ̀ ní kó bọ́ gbẹ́bọ̀. mo ti rò ó ẹnu wo ni mo fẹ́ fi sọ fún Bímbọ́ pé mo bá yẹn sùn o. Ọlọ́run. I'm surprised nígbà tí mo ní mo fẹ́ sí yàrá ẹ̀. So my enjoy it seriously. I'm serious, you know. Now I live better, you know. I think I understand what is relationship now. So I just have to take care of you. Well, gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún mi, ọkọ àti ìyàwó olùrànlọ́wọ́ ara wọn ò ní wọ́n jẹ́. Then I don't know you very well, but now mo ti mọ̀ gan, so mo lè fẹ́ practice rẹ̀. Nǹkan tí mo ń fà láti ṣe. This sudden change ó yà mí lẹ́nu gan. Kí wàá rọ iná ìgbà tí máa jí? Kí ìtì ẹ ló jí mi? Ìdè tó fọwọ́ pa mí lórí. Ó tún lòun sọ oúnjẹ ń sìn. I don't get it.
mo ṣe àti ọ̀nà tí mò ń gbà ṣe ó lè yàtọ̀ sí bó ṣe ń rí tẹ́lẹ̀ ó gẹ̀tẹ̀ bọ̀ now right now mo wò pé èèyàn máa ń learn everyday like I said mo ti learn ẹ̀ sí a proper way to appreciate you. My enjoy it. My gymnastics, I enjoy it. I'm okay. Who said to me like women are is that a problem? No. Oh, okay, my person can come. I don't know if I want to say anything, but if I look at my person, I can walk over my son. Am I alright? Bó ṣe wò mí náà ni, bó ṣe wò mí láàárọ̀ lórí bẹ́ẹ̀dì náà ni. I'm sorry. I'm at your gymnasium. Ó máa enjoy ẹ̀ gan, ó máa tó gymnasium. Yeah, no problem. Check in lọ bẹ check ẹ bí ó ti jẹun. Just like that. Come on, since they change your young Femi no. Oh yeah, you know you're bread. Then you add jilaro. Àti ṣe breakfast. Kí n tó ní pé mo dìde báyìí. Ó ti gbóúnjẹ pàdé mi. Ṣé wàá mọ nǹkan tó wà amuse mi jù bẹ́ẹ̀ ni pé ọkọ mi ó ṣáà make oríṣiríṣi effort láti make me happy. Bí màmá jí báyìí máa bóúnjẹ lẹ́gbẹ̀ẹ́ mi. Tábà máa sùn lálẹ́ á ní ọ̀yìn wá lọ wẹ̀. Kí ló ṣà ń ṣe ló ń kẹ́ mi nímú ló ń kẹ́ mi lójú ló ṣà ń ṣe gbogbo ẹ̀. Bọ́n kọ́kọ́ ṣì ń bá fún mi nínú gbogbo ọ̀rọ̀ yẹn. Mo dẹ̀ ní pé mo ṣàkíyèsí pé each time tí ọkọ mi bá ń ṣe pẹ́pẹ́ fúrú tó máa ṣe yẹn ó máa ń wò mí tójú èmi àti ẹ̀ bá wá ṣe mẹ́rin ṣùgbọ́n to me ó máa ń seem like ó ní nǹkan kan tó fẹ́ sọ tí ò sọ. I always have this feeling that he's trying to tell me something. I still don't get what it is he's trying to tell me, but we still figure it out. But I have a feeling pé ó ń try to sọ nǹkan fún mi. Ọ̀rẹ́ mi má ro lọ bí tó ń ro lọ yẹn bóyá ó fẹ́ sọ fún ẹ pé àwọn lọ́ọ̀bẹ̀ òun ò mọ nǹkan tó máa bá lẹ́nu ẹ̀ torí nǹkan tó ti ṣe látẹ̀yìn wá má ro lọ bí tó ń ro lọ yẹn a ní láti celebrate it in a big way. Yes. Ọ̀rẹ́ mi ìwọ máa ṣe òun o. Méjèèjì ẹ̀gàn ta ló change ègbò kí ló ṣe yín lọ kí ló ṣe yín ó ṣe ń pa yín báyìí lẹ́yìn jí ó ṣe ń pa yín báyìí lẹ́yìn jí àfi bíi tọ́ máa ń jẹ rí kí ló dé ẹ̀gbọ́n níbo lẹ ti rọ́kùnrin tó change rí ọkùnrin lè change lọ́rọ́ wọn tó bá fẹ́ látẹ́gùn báyìí wọ́n tún fi díẹ̀ jálẹ̀ wọ́n lè fẹ́ change ẹ̀ kì í ṣe APC ẹjọ́ kò síbẹ̀. Kí ló dé gan-an Táyọ̀ kí ló dé? Ọ̀rẹ́ mi ò ga o. Kí ló wá fẹ́ mú pẹ̀? Sọ̀rọ̀ òun. Kò sọ̀rọ̀ náà rẹ̀ jàre kí nìkan tó fẹ́ kí bẹ́ ṣe. Fẹ́mi ò máa láyà o. Ó máa burú o. Mo mọ̀ pé òun bá obìnrin lájọṣepọ̀. Mo kò dísẹ́ láti dákẹ́ ni. O tún wá ṣe ni o tún wá sọ fún mi, o tún sọ́kùn mi lójú. You have the effrontery to tell me. Ṣé o pé mo gọ̀ ni? Ṣé o pé dídákẹ́ mi látọjọ́jọ́ ṣé o pé mo gọ̀ ni? Ṣé o pé mi ìmọ̀ kan tí mo ṣe ni? Ṣé mi tó ti sọ fún ilé wa alájùtì ọba ti ṣe wedding pé bí mo ṣe ń lọ yìí o kọ́kọ́rọ́ ilé ayé mi o àwọn ti fọ́kọ mi kò sí ilé wa mọ́ kò ní kọ́kọ́ tí mo gbọ́dọ̀ padà wá ṣe ilé wa mọ́. Bí mo ṣe ní sùúrù àti mo wọ pé mọ́mì ní ilé dádì wa nǹkan tó ju wọ́n ti rí ó sì dúró síbẹ̀ náà kúrò wọ́n decide láti dúró sílé ọkọ wọ́n fi ìyà jẹ mí. Fẹ́mi òun bá obìnrin lájọṣepọ̀ tó ń sọ fún mi you have the effrontery to tell me ó ṣe débi tó fi mú kinní ẹ̀ lọ Fẹ́mi
sorry. Mi ò láyà láti sọ ọ́. Mi ò láyà láti sọ ọ́. Ó ti ń dojú ikú ni o. Mo lè sọ ọ́. Mi ò lè láyà láti sọ orúkọ bẹ́ẹ̀. I'm so sorry. So sorry. Ó ti sọ fún mi tipẹ́ lóòótọ́. Àmọ́ kò yẹ kí wọlé ìṣẹ̀lẹ̀ sí mi. Kó dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn kéèyàn tó gbọ̀n. Ilé ti wá kọjá bẹ́ẹ̀ o. Ìyáláyà mi náà ni mo bá ṣe kọ́pọ̀. Ìyáláyà mi náà pé o. Sorry, please. Ó ti wà lẹ́nu ọ̀gbọ́n ọ̀sẹ̀. Mẹ́díkálì wọ́n ní mo tọ́ra mi jẹ ní mi ò lè ṣì ìlànà pẹ̀lú ẹ̀. Ọ̀rẹ́ ò wọ́pọ̀ pẹ̀lú medical line. Spiritual ni báyìí. Ọ̀tọ̀ ni màá ṣe ni. Wọ́n lẹ́bọ kàǹkà ni màá gbé o. Ẹ̀bọ! Kò sí wàhálà lọ́gbẹ̀. Ṣèbí tó bá dẹ̀ ti gbé nǹkan tó jẹ́ ọba rí mi. Ojú dáàdì mi náà ní clear. Wọ́n mọ̀ kéèkì ṣe fọ́ọ̀tì. Nǹkan tó lọ fọwọ́ ẹ̀fà lójú ẹ̀rí. So gbogbo ọ̀rọ̀ tí mo lọ bá ń sọ fún wọn gbà yẹn, á lè yé wọn. Torí ẹjọ́ tí mi rò yẹn, wọ́n á lè understand níbi tí mi ṣe rojọ́ láti jọ. Wọ́n á mọ orúkọ tó ní gógógógó fún ara. Èmi kọ́ ló ní màá gbé. Ìwọ kọ́, mọ́mì ni àbí? Wọ́n ní mọ́mì ò sí bẹ́ẹ̀. Tí ó bá kí ṣe wọ̀ tí ò ń ṣe mọ́mì ẹ̀, ta ló wá fẹ́ gbẹ̀bọ̀? Ìwọ náà pé. Ìtìrì bàbá takú bàbá ẹ̀ tó máa ń kí lọ gbẹ̀bọ̀. Mi ì rí ìyàwó ìjẹ́ tí wọ́n tó ń gbé kí lọ gbẹ̀bọ̀ kí ni kí ẹ bọ̀. Nínú ọ̀dà tí wọ́n wà kúrò. Wọ́n jùmọ̀gbọ́n tí dáàbì mi gan bá sọ fún mi pé kí n gbẹ̀bọ̀ máa kí stone wọn ni. Kápọ̀ tó ń ya ọmọ mi yàrá sọ mi pé kí n gbẹ̀bọ̀. Ó tún wá láyọ̀ sọ mi kí n gbẹ̀bọ̀ kí n gbẹ̀bọ̀ fún ẹ̀fẹ́ mi. Láyé láyé ìyá máa sọ wẹ̀bọ̀. Ẹni tí bá fẹ́ jù mí bà. Tí bá fẹ́ jù mí bà látara ẹ̀ṣọ́ náà. Wọ́n tara ẹ̀ṣọ́ náà wọ̀ ẹ̀ka fún ìwọ̀n ẹ̀ka òṣì. Bímbọ́. Kò dìgbà gan bá sọ fún mi, mi fúnra mi mọ̀ páyé mi ti bàjẹ́. Ìyá mi ò lè gbà. Màá mi ò lè gbà. Kábọ̀ torí o. Ẹ má jẹ́ tán yín jẹ. Ọ̀rọ̀ yìí ti kọjá bí mo ṣe rò. Mo ti sọ fún yín tẹ́lẹ̀. Kò sí bí mo ṣe máa sọ fún Bímbọ́ láti wá síbi wá gbẹ̀bọ̀. Ẹ jọ̀ọ́ kí lè lè ṣe fún mi. Please, ẹ ṣe lè fún mi ní nǹkan kan. Nǹkan tẹ́ bá fún mi yẹn kí n fi kàn àbí kí n fi dì mú kó ṣàwọnú mọ́tò kò débi. Kò lè ṣe lójú lásán. Ibi kébì àti ẹ̀dọ́ jókòó báyìí kí n máa bá sọ̀rọ̀ báyìí pé mo bá yàn kan sùn, mo bá ya àgbà kan sùn. Lóhun tó fà á nìyẹn tí abẹ́ mi ò fi lè mọ́. Ẹ jọ̀ọ́ fún mi ní nǹkan. Sọ fẹ́ gbọ́ tọrọ, mo ti ṣàlàyé fún ọ tẹ́lẹ̀. Tí bá fọ ní kankan kó lọ mú wá, ọ yà wèrè. Wèrè lásán kọ́, wèrè rẹ̀ ó gbókùn. Bẹ́ẹ̀ ni, tí ó máa kó táyà kọrùn, bí sí rìn lórílẹ̀-èdè kan ni ó máa rìn lépìlẹ̀. Kò sì sẹ́rọ̀ rẹ̀. Tó bá fẹ́ kí fọ́ ní nǹkan ni. Ṣùgbọ́n tó bá fẹ́ ṣètò ọ̀sẹ̀ pàwòrí rẹ̀ fún abára rẹ̀, ọ lọ ní, ọ lọ bá a sọ̀rọ̀, ó tù mí, ó mú orí rẹ̀ wálé. Tó bá ti fi fún pẹ́jọ́, ìṣòro rẹ̀ ti di ìrẹ̀lẹ̀. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, ẹnu ẹ̀ ló ṣì wà. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ó lè kú sí àyín máa fún yìí. Mo kàn fẹ́ sinmi díẹ̀ kí tó máa lọ. Ọ̀dà náà máa dákú sòro rẹ̀, ìwọ ló ní nǹkan rẹ̀ ṣebí kó sáà máa rú ni. Ó ti jọ́ tíbẹ̀ ìlà bá fún. Yóò tó dókun. Bímbọ́, ṣó ti ẹ̀rẹ́ lè iṣẹ́ tí kiri burúkú ṣe iṣẹ́ tí kiri burúkú ṣe tó bá lò in fact tó máa fi jàgbá tó máa fi darúgbó wọn máa dúpẹ́ lọ́wọ́ mi kí ló fi ṣeré jẹ́ kí n sọ fún ẹ kó o ṣó
Ṣé bó ṣe ṣe? Tó bá fẹ́ kí bíbá yìí máa gbé kẹ́kẹ́ kó máa sórí bó ṣe rí ẹ̀. Tó bá fẹ́ kí bíbá yìí máa gbé kẹ́kẹ́ kó tẹ̀ tààrin yìí sórí ibi ìjọ yẹn ní èdè bàbá. Fíìlì ẹ̀ mi ò ṣeré. Ṣé ọ̀rẹ́ mi mo já sí? No, you are talking. Wá mo ń sẹ́ni bí mi máa fẹ́ sọ̀rọ̀. Ayé Fẹ́mi ti bàjẹ́. What are we friends? Máì tẹ̀sí ìtọ́wọ́ sí. Ayé Fẹ́mi ti bàjẹ́. Àwọn ọkọ mi dé. Àwọn ọkọ mi rè. Alẹ́ mi sọ fún yàrá mi ráyè ọ̀tá yìí. Alẹ́ mi ráyè ọkùnrin máa ma ṣeré mi. Ọlọ́run kí ẹ. Bẹ́ẹ̀ ló wọlé ni. What is all this? Those are my new toys. I want to fetch replacements. Fẹ́ replace him? How can you replace me, Bimbo? Oh my God! Bimbo, kí ni tí mo gbélé tó ń ṣe? Why are you doing this? Ṣé torí condition tí mo wà ń sìn? Nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí mi sí ló ṣe ṣe ògbélé tó ń ṣe. So òun fọ́ náà bú mi àbí? Òun sọ wípé mi ò mọ̀ ṣe, ayé mi ti bàjẹ́. Is that why tó fẹ́ fi toy tó fẹ́ fi replace mi? Àbí kí ni tí mo gbélé? Eléyìí ló wọ́n ń pè toy. Àbí kì í ṣe gbogbo nǹkan tá à ń wò nínú tẹlifíṣàn tá à ń pa tẹlifíṣàn tá a bá ń wò. Òun ni wọ́n gbé sáyàǹsì àbí? Bíbọ̀. Kí ló ṣẹlẹ̀? O ò lè blame mi rárá. Kò possible. Nítorí pé ìgbà tó yẹ kí n máa gbádùn ọkọ mi gan, èmi náà rojú ọkọ mi lẹ̀. Mo wá rí àwọn nǹkan táwọn ọ̀rẹ́ mi introduce mi sí ní pé kí n máa fi control ara mi. Ó tún wá ní kódà. Ṣó fẹ́ pa mí ni? Wọ́n fi Ọlọ́run kọ́ mi lọ́rùn rárá o. Because Ọlọ́run kọ́ ló fi ẹ sí condition tó wà yìí. Ìwọ ló fi rẹ̀ sí position ni. Ìwọ ló fi rẹ̀ sí condition ni kí n ṣe mi. Èrè ìṣọ́ lọ. So leave God out of it. Okay. Ó tí mo fẹ́ gbọ́ náà ló sọ ẹ́. Mi ò lè ṣe mọ́ àbí. Ìtúrẹ́ ẹ̀ ló ṣe fẹ́ máa ṣe ògbélé. Èmi kẹ́mi lè lé Bímbọ́. Èmi burúkú lè lé yìí. Tẹ́mi bá wọnú èèyàn tán, agídí ló máa fi jáde. Deliverance náà máa ń ṣe fáwọn mẹ́kù tó di pẹ́ mi jáde. This is not good. This is not good. Please. Thank you. Fẹ́mi ṣé kí n bẹ̀rẹ̀ question kan lọ́wọ́. O sọ́nsìn, o ní tó bá mọ́yàn lára tán, deliverance gan máa difficult láti yọ lára yẹn. Kí wá ní ká sọ ń pa ìwọ tó jẹ́ ọkọ ilé tó fẹ́yàwó sílé ní ṣùlọ́ka tó dé lọ síta tó lọ ń ṣàgbẹ̀rẹ̀? Ṣé ìyẹn kò mọ́wọ́ lára? Ṣé deliverance gan lè yọ kúrò lára ẹ̀ mọ́ bí tó mọ́? Bímbọ́. Bímbọ́, kí ló ń ṣẹlẹ̀? Feeling fine. Feel like nothing. Bímbọ́, please, don't do this. Àwa méjèèjì jọ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí la fẹ́ ṣe báyìí sí? Please, ó dẹ̀ bá mi mú mọ́ra. Please bá mi mú mọ́ra jọ. I feel like making love to you. No, to you. Bá mi mú mọ́ra jọ. Ó mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Báyìí ní ẹsẹ̀ àjọ mọ condition tí mo wà ní. Ṣé àbí kí n lọ lọ dídùn yẹn? Wọ́n ò lọ sọ ìdá o. Má ṣàdìjọ sọ. Má ló ń làwọn kí ló fẹ́ fi ṣe. Má ṣe lókè ṣé ká ṣe kí n lè ká. Fẹ́mi, kó ṣe kí ni? Kó lo ìka. Fún kí ni? Tó fẹ́ jẹ̀tọ́ ni. So as handsome as you look, as tall as you are, as manly as you look, ìka ló wúlò jù ní gbogbo ara ẹ̀. Ìka ẹnìkan ló wúlò. Àfẹ́mi, you're shameless. You're shameless. Má bọ̀dà, ó ṣe gan-an. Tọ́jú ká ẹ̀.
tèmi Bápẹ́ mi. Aya mi gbọ́ tèmi. Bámọ̀ràn mi olólùfẹ́ mi ò gbọ́ tèmi. Bá ò gbọ́ aya mi oríjì mi ò. Bá àròyé mi olólùfẹ́ mi aya mi gbọ́ tèmi. Gbọ́ tèmi, aya mi, gbọ́ tèmi. Bámọ̀ràn mi, olólùfẹ́ mi ò, gbọ́ tèmi. Bá ò gbọ́, aya mi, oríjì mi ò. Bá àròyé mi, olólùfẹ́ mi, aya mi, gbọ́ tèmi. Kí ló ń wá kiri tó lọ lọ́wọ́? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó wà kiri? Ó ṣe sùn, ó má stress rẹ̀, torí ó wúlò fún mi. Ọkọ mi tó ní pé kẹbùn bá mi sọ. Ǹjẹ́ sọ ìdí tó fi ní kí n ṣe nǹkan tó ní kí n ṣe yẹn fún yín? Dùnà, ṣé ó dìgbà tí ọkọ ẹ tó bá ṣe ṣàlàyé pé nǹkan báyìí ni òun ni kò ṣe fún mi kó tó ṣe nǹkan tó yẹ kọ́kọ́ ẹ ṣe kó tó sọ pé kò ṣe? Sọ fún mi, ṣé ọkọ ni olórí aya ní ọ̀dẹ̀dẹ̀ ni? Ẹ kí n ṣàlàyé fún yín. Fẹ́mi lọ ṣe àṣemáṣe ń ta, wọ́n wá mú nǹkan ọmọkùnrin lọ. Bó ṣe wà yìí sì kò lè ṣe rárá o. Fẹ́mi ọkọ mi ò lè ṣe o. Wọ́n wá lọ yẹ̀ wò mítọ́ tí ń yẹ̀wò mi mọ̀ tó tójú bọ̀dẹ̀. Wọ́n wá ní pé kí Fẹ́mi sọ fún ìyàwó ẹ̀ kó bá gbé ẹ bọ̀. Kí nǹkan ọmọkùnrin yẹn lè padà bọ̀ sípò. Káyé ìyàwó ẹ̀ yẹn lè bàjẹ́ pátápátá kóun má jẹ́ èèyàn mọ́ láyé ẹ̀. Dáàdì mi, ṣe mọ̀ pé ẹ̀yin ní panel of judges sí báyìí. Dáàdì mi ọ̀gá ẹ̀yin ní adájọ́ báyìí sí. Ẹjọ́ sàṣẹ́kẹ̀ ṣe lọ́ba gbé. Fẹ́mi, sórí bí ṣe ń bẹ sọ̀rọ̀ báyìí bí alálẹ́ bá ní kó dáa fún ẹ aláàárọ̀ òní dé kò yẹ ọwọ́ òbí òdẹ̀ ní jèrè ọmọ àfojú sunkún ẹ̀ wò láti wákàtí lọ tó bá ti ń rìn báyìí ikú ló ń tẹ̀lé lẹ́yìn èmi ló sọ bẹ́ẹ̀ fún ẹ ò ní jèrè níwọ̀. Put assets on it. Pọ́mọ lọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrútòrú. Ẹ ò rí pọ́mọ lọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrútòrú. Ìgbà tó ń gbọmọ ẹdìyẹ rẹ lọ́wọ́ ikú, ó ní kí wọ́n jẹ́ kóun lọ sàkìtàn lọ́jẹ́ kòkó. Ó wá bètí lè kókó bí àwọ̀ erin. Ẹ ò rí pọ́mọ lọ́mọ tóun ló ṣe ránṣẹ́ dé tòrútòrú. Kò tó dání lóró padà bẹ̀rẹ̀ rẹ̀ o kò wò bó ti rí náà. Mo
mo ní kò tó dání lóró padà bẹ̀rẹ̀ rẹ o kò wò bó ti rí náà. Ohun gbogbo tá a bá ṣe láyé ọ̀rọ̀ ìtàn ni. Ohun gbogbo tá a bá fàyè wá ṣe ọ̀rọ̀ ìtàn ni. Ọba tó jẹ́ tìlú dàrú, ọba tó jẹ́ tìlú tòrò, ọba tó jẹ́ tìlú dàrú, èyí tó jẹ́ tìlú tòrò, orúkọ wọn ò lè parẹ́. Adaba